marun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Sahih Bukhari àti Sahih Muslim rí àwọn kan mi ńbẹ tí ó lálàáfíà àwọn asawo ti wọ àwọn asawo ńbẹ tí ó lálàáfíà àmọ́ èyí tó bá lálàáfíà ńbẹ a máa lò omi náà tí ó bá lálàáfíà tá bá rí wí pé a lè bá lọ tá sì ta wílù ẹ tá bá lọ ńbẹ̀rẹ̀ tá rí gbígbé sí tá state ọrùn rẹ̀ tí ó fi lálàáfíà ká ṣe bẹ́ẹ̀ èyí tá bá ti rí kájú nù inú èyí tá lè rí lọ inú ẹni tí ya ńlá wa Aisha yìí torí wọ́n fẹ́ lọ wípé Aisha tètè wú níbi àwọn ọmọ Lárúbáwá wọ́n ètè máa wú kò sí bí ọmọ ṣe lè wò ó wú tó báyẹ̀ pé ọdún 9 age láwa ní ó ń sí Ọlọ́run bá nábì ti tóní sallallahu alayhi. wọn bí ọdá ohun tó bá fẹ́ fi sọ pé kò rí bẹ́ẹ̀ wàá mú wá tó fẹsẹ̀ rinlẹ̀ tí ó tako ipa nábì òfin ọmọ ọdún 6 tó bá tó bẹ́ẹ̀. So nínú tó níṣepọ̀ pẹ̀lú ìgbésí ayé ànábì òun náà ni pé ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún 6 ó sì súnmọ́ lọ́mọ ọdún. ni wípé ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha ìgbà tí ẹ máa wo bí tó ti mọ èjì tí ànábì fẹ́ Aisha rẹ̀ naam Asma bintu Abi Bakr ó tiẹ̀ tó jẹ́ ìyàwó Zubair bunu Awam ìyàwó ẹ̀ òun ni Asma bintu Abi Bakr òun ló bí Abdullah ibn Zubair ó tiẹ̀ Asma yẹn ọdọ́ tá nábì ń kó Mákà tí ń ṣe ìyá lọ Madina Asma ń bẹ ní age of 27 years níjọ́ náà lọ́dún náà ibi tẹ́tì mánu ipe ọ̀rọ̀ ipa nábì fẹ́ Aisha ọdún mẹ́fà wọ́n fà wá wọlé tọ̀ lọ́dún 9 ká yọ kú inú ọ̀rọ̀ tá a máa sọ kódà bí yẹn bá ń sọrú rẹ̀ àbá ó súnmọ́ kí Ọlọ́run ọmọ gba irun àtàwé rẹ̀ ìwà bínú Ọlọ́run torí ń parọ́ mú sí Ọlọ́run wa man yushakkiki ar-rasul min ba'di ma tabayyana lahumul huda wa yattabi ghayra sabilil mu'minin nuwallihi man tawalla jahannama wa sa'at masira gbogbo ntọ́ bá wò lè ṣe ń ṣe tó o bá ń sọ pé ànábì fẹ́ Aisha ọjà balẹ̀ Aisha lọ́dún 9 ó lè pàdé àánú ọ̀dọ̀ Ọlọ́run. wọn bí ọdá ohun tó bá fẹ́ fi sọ pé kò rí bẹ́ẹ̀ wàá mú wá tó fẹsẹ̀ rinlẹ̀ tí ó tako ipa ànábì òfin ọmọ ọdún 6 tó bá tó bẹ́ẹ̀. So nínú tó níṣepọ̀ pẹ̀lú ìgbésí ayé ànábì òun náà ni pé ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún 6 ó sì súnmọ́ lọ́mọ ọdún. mo kí gbogbo wa a kó àkókò yìí o mo gbàdúrà fún ní kálukú níbikíbi tẹ́ bá wà òní ọjọ́ ìkíní oṣù 11 à ń súnmọ́dún ọdún súnmọ́ wa yóò bá wa láyọ̀ àtàlàfíà kò ní bá wa nínú sàárè a kú déédé àkókò yìí gbogbo ènìyàn pàápàá ọmọ Yorùbá lápapọ̀ èmi máa ń kí bóyá ọjọ́ lẹ́sìn mùsùlùmí ọjọ́ lẹ́sìn kìrìsìtẹ́nì ọjọ́ oníṣẹ̀ṣe sórí Yorùbá tó so wá pọ̀ tó pé wà lọ́mọ ìyá yẹn mi ò mọ bá a ṣe lè ṣe kò lè yà lọ́dọ̀ tèmi mi mọ ẹ̀sìn tó wù kó máa ṣe ẹ̀sìn láàníjọ́ ṣe bọ̀ Yorùbá ọmọ ìyá ó sì so wá pọ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Taku ti Jesu TV mo kí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan níbi kọ̀ọ̀kan ní tá a gbà kóṣù tó bẹ̀rẹ̀ kó tó di oṣù kẹwàá yẹn kò ní bọ́ sọnù nínú oṣù yìí èyí tó kù tá à ń retí inú ọdún ó máa tó wa lọ́wọ́ bó ṣe máa rí nìyẹn. ẹ wo mo fẹ́ ká tún fojú lóúnjẹ ni mo fẹ́ ká tún dẹ́rìn pẹ̀kẹ́ torí tó bá tiẹ̀ lò ó ní rẹ́rìn ò ní mọ̀gbà téyìn rẹ máa wà ń ta pẹ̀lú ọ̀rọ̀ àwọn èèyàn wa yìí ó mà lágbára o lórí ọ̀rọ̀ arábìnrin Aishat èyí tí aṣáájú ẹ̀dá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam èyí tán fẹ́ ọmọ ọdún 6 ni ẹ̀hán súnmọ́ lọ́mọ ọdún 9 àwa ń lọ lọ́rùn ó yẹ kán ti mẹ́nu kó ń bẹ ṣùgbọ́n wọ́n sà ń wá oríṣiríṣi ọ̀nà àbáyọ ohun tí ò dá ọ̀dẹ̀ lórúkọ méjì nílẹ̀ Yorùbá ohun tí ò dá kò dáa ni mo fẹ́ kẹjẹ́ kákan wo àwọn dírámà yìí láàrin ìṣẹ́jú díẹ̀ kí wọ́n náà wá fọ̀rọ̀ ẹlẹ̀ sí comment section káwo bóyá òótọ́ wà ń bẹ bóyá irọ́ wà ń bẹ bóyá lè rí àwùsùbí lie or àwùsùbí truth ẹ jẹ́ ká wò kanu méjèèjì. God bless you. lóòótọ́ ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún 6 lóòótọ́ sì ni pé ọmọ ọdún 9 ló tó wọlé tọ́ àmọ́ ẹ gbọ́ kinní kan yé pé ẹni tí ò tọ́ lánàá kò lè tọ́ lónìí ẹni tó dè ní tí ò tọ́ mọ́ tá a bá padà sínú tàn ó lè jẹ́ kí ni jàmá ó lè jẹ́ tọ́ ni o ó lè jẹ́ ẹ̀tọ́ ni o lásìkò tá ànábì sẹ̀mí
kìí ṣe ìsìláàmù ló mú wá fànábì ìṣe ní àṣà ní láwọn èèyàn ti mọ̀ láàrin ara wọn jọ náà kò sí tí ń jọmọdé tọmọ bá ti tó ẹni tọkùnrin lè gún yẹ éèjì kan náà fi ń ṣègbéyàwó jọ náà ìjọmọ yìí ti fit tabaníkàmọ ìwò lórí òun regardless age ẹ àbá ẹ̀rí ọmọbìnrin ọmọ 17 years ní tẹ́yìn ìjọba rẹ̀ pé eléyìí ò tí torí ọkọ lọ lásìkò tá tún wà yìí ẹ sì rọ ọmọ ọdún 12 míì ẹ̀yin gan lè pè láti gan sọ pé kìí máa sáà sí eléyìí ẹgbẹ́ ọmọ yìí mọ̀ kódà kọ́ bí yìí ìṣẹ́gbẹ́ rẹ̀ irú zamani yẹn níjọ́ náà lọ́hùn éèjì kọ́ sẹ́wọ̀n pé nísìn àwa ti ní éèjì tá a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin ìjọba ìpè lẹ́gálì ní ṣe gbogbo ẹni tí ó bá ṣègbéyàwó lẹ́gálì ọmọbìnrin gbọdọ̀ pé how many years 18 years lẹ́gálì níjọ́ náà lọ́hùn kò sí legal implication kankan fọ́rọ̀ afẹ́fẹ́yàwó sọ́mọ yìí ti tó ṣé tọkùnrin bá gorí ẹ̀ kò sí nǹkan kan tí ó tẹ̀yẹ̀ jáde níjọ́ abá ti rírú ẹjọ́ náà kó mọ̀ ṣègbéyàwó lọ ni ẹ̀tọ́ kódà bẹ́ẹ̀ náà wà ní lọ́dọ̀ ọkùnrin níjọ́ ọmọkùnrin náà bá ti fìdìgbà débi pé tó ti lè kí obìnrin mọ́lẹ̀ tí ó bímọ kóun náà mọ̀ ṣègbéyàwó lọ́jọ́ náà ǹjẹ́ mọ̀ pé lẹ́yìn nìkan náà ń tẹnu mọ́ torí pẹ́jà lábùsí ní àsìkò yẹn àwọn lọ́balọ́ba tí èyí ṣọba Islam lẹ́yìn ìgbà yẹn before ìgbà yẹn àìmọye wọn náà fẹ́ àwọn ọmọ tọ́jọ́ orí wọn kéré àmọ́ wọn kéré lọ́jọ́ orí ni ara wọn ti tọkùnrin gbé ara wọn ti tọkùnrin gbà nítorí wọn jọ́nà lọ́nà ìgbésí èjì lásìkò yẹn nínú Mẹ́kà náà ààrẹ ni tó ṣe pé lóòótọ́ padà ti sáájú àtẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam abẹ́ni yìí ìgbà tí nígbà tí ó fi bímọ wọ́n wo ọjọ́ orí wo ní bẹ láàrin òun àtọmọ rẹ̀ lọ́kùnrin bàbá ń bímọ bàbá ọmọ padà ti sáájú àtẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àmọ́ age difference ń bẹ láàrin òun kọjá bí ọdún 10 ó lé díẹ̀ mọ́kànlá bàbá làwọn ìwé ṣèyàwó ó ní ọ̀sẹ̀ tí bàbá ni ó mọ fẹ́ ya rẹ̀ kò ju ọmọ ọdún mélòó lọ ọmọ ọdún 11 àbí ká nílò ọmọ ọdún 10 ló fún ìyá lóyún ìyẹn oyún lọ bí oṣù 9 kankan wọ́n bímọ ó wá di pé age ti ń bẹ láàrin bàbá àtọmọ ọmọ ọdún mélòó ọdún 11 ni lẹ́nìí age difference ti ń bẹ láàrin àwọn bàbá àtọmọ ọmọ 25 years 30 years lónìí ni tó àmọ́ láàrin bó ṣe rí nìyẹn ìsìn ló ṣe ẹ̀dòfin ọmọ gbọdọ̀ ọmọ ọdún 18 ẹ wá máa pa tí wọ́n ń ṣàlàyé yìí tó tí wọ́n gbọ́ àwọn ilé ìwà lọ́rẹ̀ mú wá nìṣẹ́ bí ànábì tó fọmọ ọdún 9 ànábì tó kálukú. wọn bí ọdá ohun tó bá fẹ́ fi sọ pé kò rí bẹ́ẹ̀ wàá mú wá tó fẹsẹ̀ rinlẹ̀ tí ó tako ipa ànábì òfin ọmọ ọdún 6 tó bá tó bẹ́ẹ̀. so nínú tó níṣepọ̀ pẹ̀lú ìgbésí ayé ànábì òun náà ni pé ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún 6 ó sì súnmọ́ lọ́mọ ọdún. mo lérò pé o ti gbádùn gbogbo dírámà yẹn ẹ wo ẹ jẹ́ kémi kan sọ fún yín gbó pápá yẹn bíi elépè ẹ̀yin tẹ̀kàn máa ń ṣépè fún orí ara yín ayé ti lajú jù yẹn lọ ìpè Rahman ìpè Fatai èébú Yusuf gbogbo yín ẹ wá sẹ́ lọ ṣe jàre ìpè ò ní nǹkan kan sínú ayé àwọn èèyàn mọ́ kò dí wá lọ́wọ́ ká má sòótọ́ ọ̀rọ̀ ẹ máa ń fẹ́ pé pa àwọn èèyàn lẹ́nu mọ́ ni tẹ́ bá ti ṣépè tẹ́ búyàn ẹ rò pé yọ panu mọ́ kí wá sí bí irú èmi at this age kó sí tó lè fi bú mi pátápátá ó rí lára ẹni tí wọ́n náà ń sìn tó bá jọ̀wọ́ ni ànábì lọ́wọ́ tó bá jétí ni ànábì létí tó bá lójú ni ànábì lójú tó bá tún jẹ́ pé lára bàbá tó bí ẹ lọ́mọ ní gbogbo ẹ̀yà ara tó fẹ́ fi bú mi ó wà lára bàbá àti ìyá ẹ̀ náà kí lè bú ẹ wá fẹ́ ṣe tẹra mọ́ jàre ohun tí mo fẹ́ kẹ́ gbàgbọ́ ni pé ayé ti lajú àwọn ọ̀rọ̀ ọjọ́ ní kò ní kankan ṣe lọ́jà mọ́ ọlọ́run ayé ìjọ ni òtítọ́ dọ́jà tó kùtà tí rọ́ gbé owó lórí gegege lọ́jà ní ìsìn sòótọ́ ni o ká lè rí jà ẹgbẹ́ ọ̀rẹ́ sòótọ́ ni o ẹ sòótọ́ ni o kò sí irọ́ tẹ́ fẹ́ pa kíní ìbò ṣe ríre ẹ pé dúdú ní dúdú ẹ pé funfun ní funfun ẹni bá máa gbà yín á gbà yín ẹni fẹ́ bá yín ṣẹ̀sìn á bá yín ṣẹ̀sìn sẹ́rílẹ̀ tó ń ṣe ìtí mú ìdí irọ́ yín já ló mú káwọn èèyàn máa kú nídìí ẹ̀sìn yín ẹ sòótọ́ o nítorí wípé ọjọ́ tá ó kù tí ó kà wá nìkan á dára fún wa o ẹ wà lálàáfíà.